ọ̀rọ̀ ńlá ló délẹ̀ yìí o. Nígbà tí Pamílẹ́rìn yóò bá fi dàgbà tí ó dẹni tí ń bímọ, tí mi ò bá tiẹ̀ tí ì papòdà, ọjọ́ ogbó á ti dé. Ọkọ mi. Ẹ ṣé. Ẹ káàárọ̀. Olówó orí mi. Ọmọ asúni má sọ lọ́hùn ọba. Ó yà lẹ́nu. Ó yà lẹ́nu. Òjijì la rán ọmọ lọ́wọ́ alákẹ́dùn. Ẹ tí ẹ pé pẹ́ ń bọ̀. Ẹ mọ mi máa wọlé mi. Ṣé ọkọ mi? Baby! Jídé! Jídé! Yes, darling. Mo ní surprise fún mi. Mommy. Olùjídé. Mo ti sọ fún ẹ yí pé kó má máa fi gbogbo ara dọ̀bálẹ̀. Agbántara. Mọ́mí ẹ jẹ́ kí n dọ̀bálẹ̀. Ẹ̀yin àgbà náà lè máa ń sọ wípé à ń kọsẹ̀, à ń ṣubú. Á bọ̀ torí ká dọ̀bálẹ̀ fún ìyá ẹni. Òṣì. Bóò yẹ ṣe lọ́kọ́ nìyẹn o. À ń kọsẹ̀, à ń ṣubú. Á bọ̀ nítorí ká dọ̀bálẹ̀ ká na ẹni. Mọ́mí mo mọ̀ gbogbo ṣe lọ ní èmi mo mọ̀ tí ń jẹ fúnra mi. Nítorí pé ẹ̀yin ti kú lánàá mi, ẹ ti di ìyá mi. Nítorí ẹ pẹ̀lẹ́ wọn. Rárá dẹ. Ọmọ ìkílẹ̀ máa jẹ. Let me help her. Jẹ. Mo wà òkè, ebi ò pa mí. Ẹ máa jẹun o. Lóòótọ́ gbogbo èèyàn kọ́ ni kú ń pa lójoojúmọ́. Àmọ́ gbogbo wa lè bí ń pa every day. So ẹ ní láti jẹun kí lẹ fẹ́ jẹ. Tó wá wù mí jẹ, ẹ ní lè ṣe fún mi. Mami, kò sí nǹkan tẹ́ fẹ́ jẹ tí mi ò lè prepare. Yeah, ìyàwó mi is a very good cook. Ó dáa náà, ẹ lọ ṣe ẹyin màálù méjì tó bá tóbi fún mi. Mọ́mí. Ẹ kò burú, àmàlà ni màá fẹ́ jẹ. Àtọbẹ̀ ẹ̀gúsí tó bá gbámúṣé ni o. Okay. Ń bọ̀. Ó ṣeun. Yes. Ẹ kúlẹ̀. Mọ́mí. Ẹ kúlẹ̀ ma. My dear. Yes ma. Ṣàlàáfíà ni. Ẹ dúpẹ́ kújọ́ mẹ́ta. Jàre. Ẹ kàn ní kẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ wò. Àbí? Nígbà táwọn bá lè ṣan ọrùn tán kọ̀ tán wá mi wá. Ebi mi á dẹ̀ rọ iṣan ẹsẹ̀ mi máa wá wọn rí. Mọ́mí kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ o. Iṣẹ́ ló fà á, honestly. Àti pé ọ̀dọ̀ yín yẹn jìnnà díẹ̀. Ẹ̀gbọ́n mi irú ọ̀rọ̀ wo nìyẹn? Ó tọ́ sí ẹni gbogbo láti pé Elédùmarè lọ́ba dání pé kò tọ́ sí akúra. Ṣé ó tọ́ sí yín lẹ́yìn láti sọ pọ́dọ̀ mọ́ mi jìn? Ẹnu ẹ̀sán. Gbogbo nǹkan tá à ń sọ yìí náà last month a ṣì lọ sọ́dọ̀ wọn mi. Last month. Ṣé last month ò wá tí ì pẹ́? Ó pẹ́. Àbí ìrìn àjò mélòó ló wà láàrin Ìlọra sí Ìlọrin? Tá à ń dáṣà òkè yìí ni òjà rí tọ̀. Mọ́mí Ìlọra sí Ìlọrin. Ojú. Tẹ́ bá ti sọ pé bóyá Ògbómọ̀ṣọ́ sí Ìlọrin yẹn sí. Mo ń bọ̀ yẹn kí n jọ́ báàgì sí i káyọ̀ pọ̀ bí. Pamílẹ́rìn. Ọlọ́run ní fi ẹ́ pa mí lẹ́kún o. Àmín. Lọ́jọ́ pẹ́ gbẹ́rẹ́ báyìí la máa gbọ́. Àmín. Eku ò ní gbọ́ o, ẹyẹ ò sì ní mọ̀. Àmín.
kí gbogbo àdúrà tí mo gbà yìí kó lè wá sí ìmúṣẹ òun ló gbé mi wá sílé yín lénìí. ẹ̀yin ọmọ mi ìrírí ni bàbá ọgbọ́n ó ṣe mí rí òun ni bàbá làákàyè. ogun láyé lóòótọ́ èèyàn tó ń lọ sógun tí ò mú oògùn dání irú wọn máa ń bógun lọ ni. àdúrà àtàjò ó ń lo oògùn pàtàkì tó lè ṣẹ́gun ogun ayé yìí. ọ̀rọ̀ mi ò yé yín. nínú kò tí ì yé wa. ojú mi mà rí tó mo rí ìṣòro ọ̀tá lóríṣiríṣi kó tó di wípé mo rí Pamílẹ́rìn bí. Ọlọ́run ni ò gbà fún wọn wọ́n fẹ́ kí n kú toyúntoyún ni. aláwo kan òun ni Ọlọ́run fi ṣe áńgẹ́lì mi lọ́jọ́ náà lọ́hùn. ṣé ẹ rí aṣọ tẹ̀ ń wò lọ́wọ́ mi ó ní bàbá náà ṣiṣẹ́ sí lára tí mo wọ̀ sọ́rùn kó tó di wípé mo rí ọmọ bí lọ́jọ́ náà lọ́hùn. gbà lọ́wọ́ mi. Pamílẹ́rìn wípé ní ọjọ́ kọjọ́ tí Pamílẹ́rìn bá fẹ́ bímọ aṣọ yìí ló gbọ́dọ̀ wà lọ́rùn ẹ̀. ó yà yín lẹ́nu bó ṣe ya èmi àtọkọ mi lẹ́nu lọ́jọ́ náà ni ẹ wá tọ́jú ẹ̀ dáadáa. ó ṣe pàtàkì kí aṣọ yìí wà lọ́rùn ẹ̀ lọ́jọ́ tó bá ń rọbí o. tí mi ò bá wọṣọ náà níjọ́ tí máa fẹ́ bímọ kí ló máa ṣẹlẹ̀? Pamílẹ́rìn ọkọ mi olówó orí mi ó léwu o ó léwu bí ẹni tí wọ́n ń jó lórí òrùlé ẹ̀ tó wá sùn tó tàkàkà sórí ibùsùn ayé ò ní borí wa o. ẹ tọ́jú aṣọ yìí o. oko lẹ̀mí àgbẹ̀ o ẹ̀mí àgbẹ̀ lóko ló wà o ẹ tọ́jú ẹ o. ṣé o rà? exactly ibẹ̀ gangan ni. Bello. wọ́n yẹ̀ bí ọ̀gá tí ń ṣe é sì fẹ́. ẹ káàbọ̀. káàbọ̀ báwo ni. iye ọkọ mi ṣe kò sí. bóyá kan ti upset ẹ̀kọ́ tó wọlé. bóyá. Yeah. Come on. má jùlọ. Joy, please don't do that. Pẹ̀lẹ́. Yeah, I share that. Sir, Auntie Tola ni aláṣọ wà around. Wow. Ó sọ fún pé kó kó àwọn aṣọ yẹn sílẹ̀. Kó dẹ̀ padà wá gbowó ẹ̀. Mo busy for now. All right, sir. Ẹ kú jókòó ma. Ìjókòó ni ẹ ṣe. Ọ̀gá ní pé kẹ́ drop àwọn aṣọ yẹn. Tí bá ti padà wá kẹ́ wá gbowó. Okay. ẹ wò gbogbo ẹ̀ náà rè 15 ló wà náà. ọ̀rá báwo dẹ̀ wá ni ṣé kémi náà kí n bá yín kó àwọn aṣọ sí yẹn náà wá. ẹ wò ẹ má ṣe yọnu èyí tí mo rà last month ó ṣì wà ń bẹ́ẹ̀ báyìí tí mo ti wò. iye òde wá ṣe nǹkan kan arakún láṣọ. arakún láṣọ lóòótọ́ ṣùgbọ́n tá a bá dáṣọ láṣọ ojú ní fi ta aṣọ ẹ wò. irọ́ dẹ̀ wá ni o ẹ mọ̀ pé tí ẹ bá raṣọ kan aṣọ irú oníkẹ́pẹ́tà kọ́kọ́ lè kí sáà. ẹ má jà sọ̀rọ̀ jù kò sówó lápò àbí ṣe fẹ́ kí n bá ṣàròrò èmi dẹ́ mọ̀ yín alátàpá ni iná wà ó lè papọ̀.
mi ò dẹ̀ wá kí n ṣe alátàpá o bọ́rọ̀ ọjà ṣe gbà ní ẹ ṣàmọ̀ pé ìtìjú ló bí gbèsè ọ̀dájú dẹ̀ ló bí owó. òótọ́ lẹ sọ ṣùgbọ́n àmọ́ bá yín rajà lọ́jọ́ mi ajá wá. àmì ẹ̀dá lè kí ọ̀gá. wà gbọ́ kẹ́lí máa ń ṣe ṣáwọn ìbejì mi ń ṣeré pàṣà. ìbejì kọ́ ìbẹjọ ni. ìbẹjọ yẹn náà dà mo kílè mẹ. ìbẹjọ kọ́ ìbejì lànà. o ti fún mi promotion. wọ́n dẹ̀ máa pè mí bàbá dozen. I'm serious. ọmọ abúké tí yóò mọ̀ wọn rẹ̀ lọ́rọ̀ ẹ̀ wọ́n pariwo ìyá mo fẹ́ pọ̀n ìyá mo fẹ́ pọ̀n ẹ̀yin wo ló fẹ́ pọ̀n. ṣé torí mo ní mo fẹ́ bí dozen ló ṣe ní mo mọ̀ wọn ara mi. yes. agbára Ọlọ́run gbé mẹ́. Bísọ́lá Bísọ́lá. àǹtí Bísọ́lá ṣe kò sí. àwọn bọ́ọ̀lù mi lẹ́sẹ̀. Pẹ̀lẹ́.